àwọn wọ́n ti mọ́ká sí náà wé sọ́kìrì lòkùnrin èsì pé sọ́kìrì lòyìn lórí ìwọ náà ó kú ọ nílẹ̀ Yorùbá tá à ń sọ Yorùbá ọwọ́ awákàtúntò lórí ìjọba òtún kan ọwọ́ àṣàṣà mọ́ríkàsì tààrí mìíràn àròbí táwọn ẹni ṣèkà àrùn ọ̀bìnrin àrà lórí adẹ́kọ̀ọ́ náà sọ́kìrì là lórí ni ọ ọlọ́run kọ́mọ bàtà dáfọ́ náà kọ́lẹ́kẹ́ mi lógún nas'alullah subhanahu wa ta'ala an yatula láti wá sí ayẹyẹ náà wá pọ̀ púpọ̀ tọ́jà sí pé ó ń dálà lórí kiri àdúrà kátà máa ń ṣe ní orí pláfọ́ọ̀mù mọ́ríkàsì ìpeni Yahya al-Markaz wal mudir àwọn sábà pé ọlọ́run jẹ́ kí Markaz náà sinmi lọ kí mudir náà sinmi lọ wọ Yahya al-Markaziyun ó gbá Markaziyun al-mukhlisuna lil Markaz kì í ṣe gbọ́ Markaz náà sábà fún al-mukhlisuna lil Markaz àwọn tó lápò máa fún wọn fún wà fọ̀rọ̀ ihu gbogbo branches Markaz dábìlì ìjìrá ni òfin gbogbo branches Markaz al-Barara al-Awfiya tó jẹ́ ìtọ́jà pèsè káàdì wọn inú àwọn al-Barara òun ni fọ̀rọ̀ Markaz òun ni dábìlì ìjìrá wa àwa ṣe mọ̀tàmà lórí ọ̀ṣun sheikh Adam Abdullahi lórí a ṣe yẹn tán a ṣe wàlímà yàwó a ṣàìsùn lórí àwọn pẹ̀lú àwọn nìkọ́bà dáàbò ìjìrà a ṣe yẹn tán a ṣe reception níjọ́ kejì a ṣe yẹn tán a ṣe ṣáádà lónìí tọ́ ìyá máa wá rí nǹkan kọ̀ọ̀kan tó máa ń wúni lórí àwọn kì í ṣe mùjámálà àwọn ilé ẹ̀sìn mùbálágà èmi mo yé tiẹ̀ púpọ̀ mùbálágà àbí mùjámálà òun ni pé kí ni alára Wasi'ul Markaz tó ń àjábà mi títí di sìn tí a bá rìnrìn àjò tó àrùn yọ rẹ̀ àmọ́ tí mo bá ń dùn púpọ̀ ó ju kéèyàn lo paracetamol àti panadol lọ tí nìyẹn bá ń dùn ẹ̀yìn títí ẹ̀ mà àti tí ẹ bá ṣe pẹ̀lú ìfẹ́ tó jẹ́ ti fi Ọlọ́run kí ni tó wú mi lórí nípa Wasi'ul Markaz tá a fẹ́ kí gbogbo ohun tí ń bá ń jẹ́ branches Markaz náà kẹ́kọ̀ọ́ ó dúró pa sẹ́yìn àfa rẹ̀ pélé àfa mi ò ní bàjẹ́ ọ̀yọ́ lẹ̀dá àfa rẹ̀ ọwọ́ adúró màtáfà tó lọ ó tún dúró pa sẹ́yìn ànífà àfa rẹ̀ kò pèsè bẹ́ẹ̀ o ọwọ́ anílé kéwọ́ wa nù gbogbo àwọn ilé kéwù rẹ̀ bí lábẹ́lẹ̀ là lórí ó fi lábẹ́lẹ̀ là lórí ó fi nù wá àwọn arọ́ máa kọ́ máa kan ní gbogbo àwọn ọmọ kọ́ máa tẹ̀yìn àríláyé arọ́ kọ́ máa ń bọ̀ Markaz tó kẹ́kọ̀ọ́ Markaz tí ń bú Sheikh Adam arọ́ kọ́ máa ti sọ̀rọ̀ Sheikh Adam láì dáná Markaz nínú àwọn fòrò Markaz àná àwọn àti àwọn sọ̀rọ̀ mojú láì dáná sọ̀rọ̀ Markaz láì dáná àwọn arí kànídà lòdì jí ayá sẹ́ni pé ọtọ́ káfíwẹ́ hàn ó sì tọ́ káfíwú dùnú hàn máa bá rí àwọn tó jáde síwájú Sheikh Adam ayá lùkùnrin ní wà Markaz ṣé gbogbo àwọn tó jáde wọn àwọn lápò kan fún bẹ́ẹ̀ gbogbo wọn kọ́ tá a bá rẹ̀ ń tọ́ lápò máa ń táwọn ẹ̀kú olólè nínú nígbà tẹ́nì kan sọ̀rọ̀ kan wéré kí wéré ní lórí kí ni wọ́n ti máa wà láǹṣẹ́ pé máa kó lórí bàbá yín mo ní wéré ní ọ wọ́n bá ń polé bàbá rẹ̀ kullu madihi ala nafsi kadhab ọmọ asọ̀ ní bàbá rẹ̀ tí báyìí adẹ́kùkùrọ̀ ni ọ̀run níta àfa rẹ̀ ṣe tó da ànágbé máa ń mọ òpólò kẹ́kọ̀ọ́ òpólò ọlọ́run ànágbé òpólò ara rẹ̀ òpólò sinamu òpólò ọlọ́run gbogbo àwọn afáàmà lásìkò sọ̀rọ̀ fòdí òpólò sinamu òpólò ọlọ́run òpólò ànágbé Muhammad bẹ́ẹ̀ àwọn àríkà tẹ̀ gbẹ̀jẹ̀ bí wọ́n bá dínà olè máa wọ́ lójú àwọn àríkà lọ sọ́dọ̀ Sheikh Kamaluddin al-Adabi òpólò olè àfa rẹ̀ ní Muhammad Kamaluddin al-Adabi ilé ìwọ ní polo ilé àfa rẹ̀ ní polo gbogbo wa dára yóò ní kékeré kan al-Adabi wọ́n wá yàwó lóní àmà polo lóní àmà polo lẹ́yìn kàfàrí ká sílẹ̀ kẹ́mà kò tí ọ̀rọ̀ àmà Sheikh Adam èyí nínú wọn o mo sì ní wàlá o wúdi ash-shams ala yamini wọ wúdi al-qamar ala yasari lẹ́yìn pé kí n fìdá Sheikh Adam kalẹ̀ níbi kalẹ̀ èmi ọ̀dẹ̀ ní bẹ́ẹ̀ nìkan jà láyé ó kù sí mi lọ́bẹ̀rẹ̀ káàbà wàlá natullahi ala al-kadhibin ẹni tó bá kú Sheikh Adam lè mi ó bulẹ̀ Facebook ẹni tó bá ṣe tó bú Markaz ní ìbàdàn ní Facebook ẹni tó bá Markaz ní ìbàdàn àmẹ́bí pẹ̀lú ẹ̀ka pa wá níjà kan tó yàtọ̀ sí tí mo wí ìwà láì kò sí ẹni tó bá lè ní kó mú wa òògùn Markaz ló fẹ́ bọ̀dà sí bẹ̀tù wọ́n fẹ́ bú àpá àtìmí kébì dákẹ́ you dey play àwọn àrẹ́gà kébì dákẹ́ òògùn ìdúró kébì dákẹ́ èrè tá à ń jà sínú àfọ àbàbà wa alágbàdì tó ẹni àwọn pẹ́sùn mùránà tó tún níjọ tó tún pọ̀ ọwọ́ adá lè kéwù rẹ̀ àwọn akéwì kéré ká sọ kọ́ lè kéwì ó ní ọ̀sán sọ̀rọ̀ àtúrò mọ́mì màá sọ wòye láti tàbí mọ́mì àfà rẹ̀ ọlọ́run ní kò lè kéwù ó polo lé àfà rẹ̀ Sheikh Adam náà wà polo ẹni kankan ó polo Adamu Namaji òun ló wá jẹ́ kó kálukú mọ́ ta ní jẹ́ Sheikh Adamu Namaji ṣé jẹ́ Adamu Namaji kọ́ kéwì tálẹ̀ ní kẹ́sí Adamu àtàwùsá àti Ìgbò àti gbogbo eléyìí ta ní tó polo Sheikh Adamu Namaji Sheikh Adamu ní ó polo lé àfà rẹ̀ àwọn náà gbá yíwọ Sheikh Adamu èyí wùlọ àbí nígbà kẹ́ni kankan lẹ́nu kan tí ọ̀dà kan wọ́n Sheikh Adamu àmọ́ Markaz ló kọ́ tí ẹ jẹ́ kánú ni àríkúrú mẹ́ àwọn ọ̀gá wa Nàìjíríà ká má wà tásà rẹ̀ ni o ká má fẹ̀mí wa yá irú ẹni báwọn tí ń ṣe irú nǹkan báwọn wọ́n sọ ká bá Adamu yá Wasi'ul Markaz dàmí lákẹ́ wọn fẹ́ kí n sá sọ kọ́pọ̀ tọ́rọ̀ tó dáa ni òdodo sí ni mo ní ìfi ìjọ ẹni kẹ́kẹ́ Wasi'ul Markaz mo fi jọ Abdulrahman Dakhil òun Sọ́kìrì Quraysh ọ̀nbẹ́ náà àwọn ọmọ yìí náà ọmọdé máa wí àmì ọwọ́ àwọn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n gba ní àgbákòbá gbogbo àwọn ọmọ yìí pátápátá ọwọ́ asá òfin ara ìsàdé Spain ọwọ́ adé Spain kò mú aṣọ kò mú wá
kò ń bá àwọn ọmọ òhòrò lé Spain ọwọ́ àsásà dáwọ́lá Umawiya ní Gẹ̀rẹ́ láti Sharqu nílẹ̀ náà ọ̀rọ̀ gbé dáwọ́lá àjọ ní Spain wọ́n àsásà dáwọ́lá Umawiya ní Hispania ọwọ́ àlọ́ ọlẹ́lọ́gbọ̀n ọdún mo wá ní mo fi àpá àwọn wọ́sílù mẹ́kàsí náà wé sọ́kìrì Kùrẹ́ṣì pé sọ́kìrì lórí ni wọ́n náà ó kú ọ̀ nílẹ̀ Yorùbá tá à ń sọ Yorùbá ọwọ́ awákàtà lórí tí o ti gbọ́ kiri kan ọwọ́ àsásà markasi tààlí mẹ́rin àròbí tábí àti sèkà àrùn Abdullahi àlórí adékọ̀ọ́nà sọ́kìrì lórí ni ọ́ ọlọ́run kọ́mọ padà dáfọ́ náà dé kọ́tẹ́kẹ́ mi yókùn nasalullah subhanahu wa ta'ala an yatula umrana ma'ahu ala al-imani wal ihsan litanwiri biladi wa nishadi ibadi tọ́ ibi táwọn yà sọ̀rọ̀ pọ̀ ibi táwọn lọ afáwa Tọ́hírù ní Muhammed wọ́n wà ní wọ́n ń ṣe PhD wọn lọ́wọ́ ní Indonesia ibẹ̀ náà wà títí ṣe PhD wọn àwọn náà wà ní fún gbogbo tá a ṣe yìí náà ni wọ́n á kọrin níbẹ̀ ní pé táwọn àwọn inna Allaha la yudi'u ajra al-muhsinin ọlọ́run wòye àjẹnú àfẹ́rídé pè mú bẹ kò sí àjẹnú àfẹ́rídé sànà ẹ̀sán dáadáa tá a fà ṣe lórí àtọ́ dáa lọ́nà fi wá sànú òun náà lérí àwọn pé èyí kàkà kọ́ lẹ́kún ìwọ ní wò ní pàpà rẹ lẹ́kún onílé àpá rẹ bàjẹ́ lórí gbogbo àwọn rẹ dùn ọ́nú ọlọ́run kọ́ máa kára síbẹ̀ agbáté ní òṣèlú yẹn àti gbogbo àyókù ìlọ́kùnrin lóbìnrin ìkùrán náà ní bisàdúrà ọlọ́run ní wọ́wọ́ habina lahu Ishaqa wa Yaquba nafilatan wa kullan ja'alna salihin wa ja'alnahu a'immatan yahduna bi amrina wa awhayna ilayhi fi'la al-khayrat wa iqama as-salati wa ita'a az-zakati wa kanu lana 'abidin bó ti ṣe ìmọ̀ tọkàntọkàn sí lẹ́fẹ̀ẹ́ mi náà dágbé tọkàntọkàn mi tọrọ rẹ̀ ìpè ọ̀sọ̀ fún wa oníwọ̀ wà habina lahu Ishaqa wa Yaquba nafilatan kullan ja'alna salihin kí ló fọ́ àṣẹ fún wa oníwọ̀ ja'alnahu a'immatan mo wá ṣe gbọ́ wọn ní ìmáàmù ayé ọlọ́run bá ṣe fún wa ṣe fún makasi náà gbogbo àwọn ẹ̀sìn wọn ní àìmà wá fi màmá wà ọ̀hẹ́yìnà ilé ìpínlẹ̀ al-khayrat iṣẹ́ rẹ̀ níjọ́ máa ṣe wà iqama as-salat wà ita az-zakat wá ṣe wọn lẹ́rù ọlọ́run àbẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣe àfa àwọn akọrin orí náà wà àjábà ní púpọ̀ ó ní nǹkan tẹ́bùkì lílẹ̀ usuri mujaddidan ó ní fáàtì oon mudiru yẹ Buhari orí náà wà àjábà orí náà pọ̀ púpọ̀ kọ̀sáyìí تمتاز بصدق اللهجة وخلوها من العوش والتعكيد إن الأستاذ طاهر جمع الكثير من المعاني في القليل من الألفاظ إنه يجيد المدح وضرب المثل وإرسال الحكمة كما تمتص هذه القصيدة بجزالة اللفظ وقوة المعاني وفنانات التركيب وعصوبة الميوزك gbogbo nǹkan ló pèsè bí orin náà wọn kò ní dábẹ́ káyérí bàbá kan ní ṣe aburú láyé òun náà ṣe rọ̀gbọ̀n ọmọ rẹ̀ láburú bẹ́ẹ̀ bá wá rí èèyàn bú tẹ̀ ní bàbá bú tọkọ ọmọ rẹ̀ láburú ẹ̀ ní ma yí bàbá rẹ̀ tó bá bàbá rẹ̀ tọkọ ọmọ rẹ̀ lórí lẹ́kọ́ rí ẹ̀ ní ma yí àmọ́ tẹ̀ ní bàbá bú tí ńlá là ṣe ayé ara rẹ̀ tó tó wá lọ́mọ mi náà rí bú tẹ̀mí náà ṣe náà jájọ́ máa ṣe ẹ̀ wá tẹ̀ bá rí yùn ẹ̀ wà ma yí bàbá rẹ̀ tóun tọmọ rẹ̀ náà tó wà bọ ọmọ rẹ̀ náà lórí rẹ̀ lójú àfiṣẹ́tì ní àbáta yìí àtàná mo ti pè nígbà àbátọ̀ ní mo sáfẹ́ ní tí mo sì bẹ́ẹ̀ ní fún náà kí lẹ wá wí ẹ̀yẹ sọ̀rọ̀ ẹ̀yẹ kọrin yorí náà àjábà mi púpọ̀ wọ́n bá kù síbi káàtó ẹnu ẹ̀mí àbùkọ́ ọdún ọgbà pẹ́tọ́ ìlú láti lọ tó lè ṣe tó ń ṣe yà èyí sọ bẹ́ẹ̀ àmọ́ nígbà tí mo rí ẹsẹ̀ kan náà náà mo ti gbé ẹsẹ̀ kan náà mo sì kọ́ bẹ́ẹ̀ ni wọ́n á rìn ní káàkiri láti jọ yẹn ajabatini tọ́ wọ́n á fẹ́ kẹ́ sọ́ọ̀sì tó ayé fẹ́lẹ́ tọ́pọ́tọ́ mọ̀ sukúrò àmàdúrà mi náà kí yẹ bá wa ka kọ̀sídà náà ni wọ́n bá ká yọgbọ́ àwọn náà ni nínú àwọn ọmọ Wazirul Markazi tọ́ Adam Yahya bin Abdulrahman Al-Fulani فليتفضل مشكورا معذورا من الله تعالى طالبني في مرحله الدكتوراه في اندونيسيا وكومباين لون على الشريعه فقط زادكم الله علما وبركه امين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين mo kí gbogbo ilé mo sì kí àwọn bàbá wa ó lè mọ̀ Ọlọ́run jẹ́ kí a yín pẹ́ Ọlọ́run jẹ́ ká yín pẹ́ Ọlọ́run jẹ́ ká fi yín ṣàbátì báyìí ọ̀rọ̀ yín wàlá ìmọ̀jọ wa lójú ní gbogbo gbà ìmọ̀jọ wa lójú gbogbo gbà pé ìfẹ́ yìí ga púpọ̀ ìfẹ́ Sheikh Adam tẹ́lẹ̀ ó ga púpọ̀ tí ẹ tọ́ ní kúdùá hasana fún gbogbo wa náà àtẹ̀tọ́ bá fẹ́ nìyẹn náà wàlá ibi ìfẹ́ yìí náà lẹ́tí wá ń ga sí ní gbogbo gbà lójú wa lẹ́sí ga sí lójú Ọlọ́run náà tọ́ ìfẹ́ yìí náà Ọlọ́run jó wálé o Ọlọ́run jó wálé o Ọlọ́run wá ṣe yìí náà bẹ́ẹ̀ ti fẹ́ Ọlọ́run tó wá ṣe dídí tẹ́ẹ̀ tó lérò náà Ọlọ́run tó ṣe yìí náà dídí wàlá àsìkí sí ìlú wa ní Kánò bí wàlá àwọn nìkan ni wọ́n wá àwọn àtàwọn jama. wàbdu ẹgbẹ́ àkọ́wákálẹ̀ ní mẹ́ta wa ní àtàsẹ́nù ní Markaz Raisi àṣẹ sọ̀dára ní makọ́mi sáàmì látọ̀dọ̀ maali mudirul markaz wa imamul markaz wa khatibul markaz wa sheikhul markaz Maulana Muhammad Habibullahi Adam Abdullahi Alori wọ́n ní kí Dr. Habibullahi Idris Akinwumi kọ́ nábà àwọn kó dúró sí makọ́ ọmọ àwọn wọ́n ní kí ọmọ sọ̀rọ̀ nìkan kí muhaddith
Abdulaziz Adéwọ̀lú kó náà tó kún wa wọn bá ṣe wọn nìkan Masoud Abdulkadir yes alunaka ani Ìlọrin wọn kò kún àwọn èèyàn wá láti kú wọn láyé ní ẹ̀dínlẹ́ láti lọ ni Dr. Abdulrasheed Mukadam Ọláwùtì Abdullahi Balato Isalati Amiru Waisin Haruna Rasheed àtọmọkéwu wọn àti Imamu Abdulsalami Ọláyíwọlá àti ní Abdulkadir olèmàmúnà wọn ní ká àwọn gbogbo wa pàdé làwọn ń gbélé là ń jẹ là ń mu là ń dunnú tí ọba jẹ pélé gbórúbà ọlágbára àbámọ́pàdé àmì lọlé bá yíyá pátá wà nù. adúpẹ́ fún yín ẹ kú tẹ́ ti ṣe pọ̀ láti jẹ́ ẹ̀rín tọ́ ọlọ́run jọ́rẹ̀ yín o ọlọ́run jọ́rẹ̀ yín o ọlọ́run wá ń jẹ́ kí ọ̀rọ̀ ṣé ádámù náà sún yín ọlọ́run jẹ́ kí hídímà yóò sún yín ọlọ́run wá ní fi hídímà yìí sọ yín lẹ́nu lọ́nà tàbúrú tó bá fi sọ yín lọ́nà tí kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀nà àbúrú ọlọ́run yóò gbàgbọ́ wọlé sí i wàláyìítọ̀ láti wá rò pé kí láti sàlejò àwọn bàbá wa Mudirul Markaz ní ìjọ tá a ṣe àwọn onímọ̀gbà tí a kàn ní kí ó lọ bẹ́ẹ̀ nígbẹ̀rẹ̀ fún láfi wá kọ àwọn kọsídà kékèké gẹ́gẹ́ bí báàtì máa fi yé kọ́ sí aláìní náà fi tọ̀ dédé tí akọ̀yẹ kí wọ́n bá gbà bẹ́ẹ̀ àwa pín sí ọ̀nà méjì akọ̀tà àwọn tìyàwó fún wọn àsìkò ti ta àwọn ṣàfihàn dédé tí a ṣe bẹ̀ nìyẹn ni amòfin ní àkọ́dín kọsídà tahniya lizawjayn al-mubarakayn bimunasaba yawmihima al-mumayyiz kama narfa'u asma ayat at-tahani liduyuf al-markaz al-afadil سفراء شيخ المركز ومديره الموقر حفظه الله تعالى ورعاه. نرجو أن يكون هذا اللقاء مناسبة طيبة لتعزيز أواصر المحبة والوحدة والتضامن والالتزام والتفاني. سبو شيء تمهيد يعني نموان قوتي تياونا نقول الله يرزق من يشاء ويستر يؤتي ويمنع سائلا هو يفكر جعل استياقك في النساء طبيعة والود سر خيره يتوفر إن النكاح لسنة وعبادة عيش العزوبة نكمة تتعسر قد ليس النكاح شهية وفكاهة إن النكاح لنعمة تتعطر الطيبات من النساء طريفة وختومة ونعيمها لا تنكر إن لت في الدنيا فتاة صالحة ونلت السعادة فضلها لا يبتر كما تخلى عن حبيبته فصار معاشه بؤسا كذا يتغرغر وطيبون الصالحون لأهلهم هم سوة لمن ابتغى ما يبصر إن التشابا طانئا فلتحذري فقدانه ألم يدور ويكسر فاصبر متى زكت اللبان وصبرها صبرا جميلا في الزواج لا أجدر بارك إلهي في العروس وإبه أنت المجيب لمن أتاك وتنصر táwọn tìyàwó nìyẹn àwa kí àwọn àlejò wa wípé sùfàrà umarikazina aya alamalhuda fahudurukum farahun bibali ashururu fuzitum bishaukili adami ile alami fawaqakumur rabbul ganiyul akibaru kanali ilori abukari faikum wallahi manhajuhu badi'un aisaru kò sírú manhaji bàbá láyé kò sínú tí wọ́n fi mọ̀ wá táwọn wá sí fi mọ̀ wá ní pé kò sírú manhaji wọn ní gbogbo ilẹ̀ yìí tí a bá fẹ́ kékeré èèyàn ní nílẹ̀ Yorùbá rárá à ń dọwọ́ bò ní manhajuhu kiri badi'un aisaru láwọlẹ̀ lè lórí mọ́tàlá aláwọ̀ àdìhùnà wọ́n ṣàmùsọ̀ èèlì yastadi huwa yanshuru mo wá gbé ti bàbá muhadisi wọlé pé lánàá màkàtà lè bá dà tí kí wọ́n àtọ́ fàyín kí wọ́n àtọ́ lè fà ní. mo tún wá kọjá sí pé kọ́dí fòkìtà ilimani ṣẹ́ka ìsìlámì lìwárí látàsítà inú bí kàlẹ́ àyà tó wá tàǹkìrù nínúrí ádámì náà lè lórí àdàmálẹ̀ hálì habibalá ìfọ́dìlúkàyà ìṣòro ẹ̀ tó bá rí bàbá wa tòní tó tún lóhun ò rí bàbá wa tàná ojú ń dùn aṣọ kan náà méjèèjì wọn kàn pààrọ̀ kí ni o àwọn ènìyàn náà kàn pààrọ̀ aṣọ ni mo fi lè mi lórí ádámì náà àlìlórí ádámà hálì habibala ìfọdúlùkà ìṣòro nǹkan tàtàbùgì lélẹ̀ oṣù orígun ìyá àjẹdán pálítà àti ẹni mo dé lórí àbọ̀hárò. nǹkan tàtàbùgì lélẹ̀ oṣù orígun ìyá àjẹdán pálítà àti ẹni mo dé lórí àbọ̀hárò. ibi tẹ́ ti mọ̀ ní wípé ṣé mùdírù wa yìí nìkan ní jẹ́ mùdírù ṣé mùdírù wa yìí nìkan ló gba owó rẹ̀ àmọ́ ẹni tó gba owó rẹ̀ ní láyé gbé tiẹ̀ jáde ká gbé ti bàbá jáde káwọn ẹni tó tẹ̀sùn wọn gbé mùdírù rẹ̀ jáde gbé mùdírù ti bàbá wa jáde káwọn ẹni tó tẹ̀sùn wọn ní Nàìjíríà yìí
lẹ́yìn máa gbé ìkúntà tàbí lẹ́yìn sórí mọ̀jáde wọ́n ní táàsì o ẹni mú ní lóyà ló hàrú. mujahid ni wọn kò sí tún òdá sí nínú sẹríà kò sí tún òdá sí nínú ta kò sí tún òdá sí nínú geography kò sí tún òdá sí nínú fíkìú. ọ̀nà wo ni bàbá àwọn ò ti lè gbà yẹn kí ọ̀rọ̀ àti mọ̀ wọ́n láti ilẹ̀ ni tẹ́ kókó dàbó tó ń dùn ọ́ owó rí i pé bàbá yóò lànà sí tí o sì kí ni tí o sọ náà bẹ́ẹ̀ ọlọ́run ó sì tún wá sọ ọ́ ní kí ni yóò sì sọ ọ́ dọ́nà nítorí ọlọ́run fi ṣe dáadáa fún bàbá apárí yẹn àwa ṣàdúrà fún wọn akókò wò lélẹ̀ yẹmú ni ẹni máa di ìlànà lọ́ba lè kàrà ìkì fọ́dí lóbu yẹ́sítà kìsẹ́rù yorùsá ni ṣe kì í balùwádìí ìròyìn mọ́ríkà sí nádìwò ìlà yẹ́sítà iná wáyà nìṣòro kọ́nà ọba wa sàlémù àláfíà fún wọn kọ́nà ọba ó sì tún gbé wọn dìde bá a ti ń fẹ́ gbogbo wọn dìde bá a ti ń fẹ́ kí àníyàn owó gbà lé wọn kọ́nà ọba wa ṣe bẹ́ẹ̀ wọn ni ó sì lè sọ àlànàbí lè mú ìjìdàbá وهو رسول المصطفى ومبشر. شكرا لسيد محامي المتمكن محامي المرخص محامي العالم العلامة الشاعر عبقري ماهر فائق على الإطلاق. قلوا أبا محمد طاهر بن آدم بن يايا بن عبد الرحمن الفلاني أبا ينبغي دورهم. قلوا أفي وليس أدعو كذا àfààní àtọmọ ọmọ akéwú ó sì ń yẹ gbogbo ọmọ níyàn yóò sì burú àwọn kẹkàn ní yín kò ní yẹn nínú ọmọ rẹ àbí kó bí ẹjọ́ bọ wọn kú lójú ẹ àbí kó ṣe lẹbi òun ní sì yẹ gbogbo ọmọ ẹkọ sísẹ lọhùn Ọlọ́run ló jàlá rẹ pé ta ni ó bì mí jàlá rẹ jàlá amọlúwa ọba wa lo jàmánu rẹ pẹ̀lú wàsílù rẹ markaz bó ti lo jàmánu rẹ pẹ̀lú àfa àti wọn ṣe kàrọ ọbẹláyà là lórí wọn ń yí ọmọ ọlọmọ yẹn lo jàmánu pẹ̀lú ọmọ tiẹ̀ ní òdìlárí yóò sì dára láyé Ọlọ́run wa tún ṣe bẹ́ẹ̀ fún bàbá wàsílù rẹ markaz náà òun dá iye ọmọ ọlọ́mọ àti ẹ̀ náà ò ní gbé àdáwò ní òfò ńláńlá ni kí baba dá àfa kọmọ wa sẹlẹ pẹlẹpẹ aláàbò kan wọn lọ gbà àfa yìí kan káàrin kí orí ojú àgbọn yẹn jẹ fìlà káàkiri wọn ẹgbẹ kò lè wí kankan àdáwò nù lórí akili yẹsùkọ bí náà yìí níbi akili wàá wù mí dáhà ìṣẹkọ ọdọ máa dáhà sí ìyàwó kò lè wí kankan kò lè kọrin kò lè kọ mọkọlá kò sọ̀rọ̀ kẹtó lè sọ òfò kẹkẹ fọsàn àwọn òbí ẹ wọn á dúkọ kalẹ̀ bí gaari yìí fọ wọn kọ wọn rẹǹtì àwọn ọmọ ni ọwọ́n sẹ́yà orí kankan sí láyé ọmọ rẹ̀ ọ̀jáde kọ́ náà máa ntí wọ́n kọ́ tó fi dé yà àdúgbò fún lọ́lọ́rọ́ àdúgbò fún Sheikh Adam ìgbé ó kéwù wọ́n fò bí kéwù fẹ́ wọ́n fún lóbi kéwù wọ́n torí kéwù gbéga ọwọ́ ní kéwù ọ̀hún ní ta ọlọ́wọ́ ní ọjà tẹ̀ náà máa ta olùwà àbáwá sí dúpẹ́ lọ́dọ̀ọ́rọ́ ẹ̀rí kọ̀sọ̀ ayé ti àfàwà mu wa wọ́n sọ̀rọ̀ mọ́ní àbílẹ̀ lórí mẹ́ tí èsì ṣe pé rọ́ tèmi ò ti gbọ́ débi mọ́ní àbílẹ̀ nígbà tá à ń gbọ́ rẹ̀ ńjọ́ náà mọ́ní àbílẹ̀ kan ju mọ́ní àbílẹ̀ Sheikh Adam lọ mọ́ní àbílẹ̀ wasatiyya wal i'tidal mọ́ní àbílẹ̀ ìlórí يقدم الإسلام للناس باسم الوجه وليس عبوسا قمطريرا منهج الإلوري يقدم الإسلام في صورة الحب لا للبغض في صورة التصامح لا للتعصب في صورة التعرف لا للتنكر في صورة الأخوة لا للرشاوى في صورة التعاون على البر لا تعاون على الإثم والعدوان هذا المنهج منهج الإلوري يبني ولا يهدم ويجمع ولا يفرق ويوجي ولا يميت ويؤمن بالتشديد في الوصول والتيسير في الفروع هذا المنهج منهج الإلوري في الحوار البناء لا في صورة المكاذبة للآخرين منهج الإلوري يتبنى معلومات البارقة بالعاليات والصلوات بالجايات هذا المنهج منهج الإلوري الذي أؤمن به وعلي إليه وأصبح معلما أعتقد أن الأمة المركزية ما زالت ملتزمين بما سماه صراط المستقيم بمنهج الإلوري سليمه ولو بعد ما سبق كشف هذا منهج الوسطية والاعتدال قدام كاكا kò sọ pé lè kéwòn ní sáráfì nìkan ní wọn bẹ kò sọ pé lè kéwòn ní sùfì ọmọ wà bẹ kò sọ pé lè kéwòn ní sùfì nìkan mọ dálẹ sí kò sọ pé lè kéwòn ní dálẹ bẹ tí ó ṣe kankan mọ dálẹ kí mùsùlùmí wọ́n sọ tí yẹ wọlé àìtí dáa mọ́ni àdúgbò lórí dáa ìmọ̀ yẹ́bù ní wọ́n náà yáàdì wọ́n yẹ́bù máa wọ́n láì fọ́ rẹ̀ èyí rẹ̀ fọ́ bí mọ́ni àdúgbò ṣe kàdá àbúlá yà lórí ṣiṣẹ́ nínú mọ́ni àdúgbò ṣe mọ́ni àdúgbò mbà nǹkan jẹ́ mọ́ni àdúgbò tí a fọ àwọn tọ́yìrù tọ̀tàrà kan nù olúwa àwọn fi tóbi rẹ̀ bí ọ bàbá ṣe eré púpọ̀ sáyé inú oore tó ṣe ní kánú náà àwọn ti dábàá yìí tó ti kú ni ní kánú náà àwọn ti dábàá yìí ní kánú yà ẹgbẹ́sẹ̀ aláwọ̀ tó sọ̀rọ̀ àmì ṣe ó tún ṣe níbi ìlú tó ṣe ṣe máa ọlọ́wọ́ wa náà náà alikàdìbí wọ́tò iṣẹ́ adámu bá sàlámù jẹ́ lẹ́yìn wa ó kánú yà ọlọ́mọ bá wa mú dúró mọ́kàsì ọlọ́mọ bá wa sàlámù.